Àṣà Yorùbá TV, ètò tó gbàṣà Yorùbá lárugẹ. Orúkọ mi ni Èṣúníyì Àkànní Ọlágbóyèga. Mo jẹ́ akọ̀wé àgbà fún àjọ tó jẹ́ agbòòjò fún gbogbo oníṣẹ̀ṣe káàkiri ilẹ̀ àgbáyé, èyí tí a mọ̀ sí ASADIC, Ancient Religious Society of Africa International Council. Ẹlẹ́gbára orúkọ kan tí inú ọ̀pọ̀lọpọ̀ orúkọ èṣù ni. Orúkọ èṣù pọ̀. Èṣù náà ni Ọláàlú. Èṣù òun ni Ọ̀kúùgbọ́nná. Èṣù lọ́ba ẹbọra nílé Kétu. Tá bá ní ká sọ nípa ẹlẹ́gbára, kò sí bí a ṣe fẹ́ yọ ẹlẹ́gbára àti èṣù kúrò. Kódà àwọn mìíràn sọ pé èṣù láàlú, àwọn mìíràn ní ẹlẹ́gbára, àwọn mìíràn ní elégùà, àwọn mìíràn ní ẹlẹ́gbàá, mìíràn ní oríṣiríṣi ni ó depend lórí, ó ní ṣe pẹ̀lú ìlú tí oníkálùkù bá wà. Ṣùgbọ́n ní apá ibi tí a wà ń bì, a mọ̀ pé ẹlẹ́gbára ni wọ́n ń pè jù. Bó tiẹ̀ ṣe wípé orúkọ èṣù náà ni ó jẹ́ ọ̀kan, ẹlẹ́gbára jẹ́ ọ̀kan nínú orúkọ èṣù. Kò sí yàtọ̀ láàrin ẹlẹ́gbára àti èṣù. Èṣù náà lẹ́lẹ́gbára, ẹlẹ́gbára ni èṣù. Ṣẹ́rí tí a bá fẹ́ sọ ipò tí èṣù wà ní àárín irúnmọlẹ̀, a ní láti fi ẹsẹ̀ kan lọ wo bí àwọn irúnmọlẹ̀ bọ́n ṣe jẹ́. Torí pé irúnmọlẹ̀, àwọn mìíràn ní irúnmọlẹ̀, àwọn mìíràn sọ pé òrìṣà. Gbogbo irúnmọlẹ̀ ní òrìṣà, ṣùgbọ́n kò kí ń ṣe gbogbo òrìṣà ní irúnmọlẹ̀. Nítorí pé tá bá sọ àpẹẹrẹ Ṣàngó ní Ọ̀yọ́ nísìn, òrìṣà ni, kì í ṣe irúnmọlẹ̀. Ṣàngó gangan tó jẹ́ irúnmọlẹ̀ wà lọ́tọ̀. So bẹ́ẹ̀ náà ni àwọn òrìṣà lóríṣiríṣi. Tá bá sọ̀rọ̀ bí Ẹ̀là nísìn, ọmọ Òyígí, a ó rí pé òrìṣà a máa ń bí wọn ni. Lẹ́yìn tá bá bí wọn, nínú ipa tí wọ́n bá kó nílé ayé, òun ni wọ́n ṣe máa ń di òrìṣà. Tí a bá sọ̀rọ̀ ìmọ̀lẹ̀, ìmọ̀lẹ̀ a ò bí wọn, wọn ò níyà, wọn ò ní bàbá, wọ́n rọ̀ wá ni. Olódùmarè ló dìídì rán wọn wá sí ilé ayé fún kí ilé ayé lè wà ní ìtùbà ìtùṣẹ. A ó dẹ̀ rí pé èṣù láàlú jẹ́ ọ̀kan nínú àwọn irúnmọlẹ̀ tí Olódùmarè rán wá sí ilé ayé, tí ó sì jẹ́ pé ipò tí ó mú láàrin àwọn òrìṣà àti irúnmọlẹ̀ àti ọmọnìyàn ó ṣe pàtàkì, tí a lè fi wé Inspector General of Police. Bí òun gan ni ọlọ́pàá, àbí ẹni tó jẹ́ ẹni tí agbófinró, àbí ẹni tó jẹ́ alárinà láàrin ayé àti ọ̀run. Òun ni alárinà láàrin Olódùmarè àti àwọn irúnmọlẹ̀. Òun náà tún ni alárinà láàrin irúnmọlẹ̀ àti ọmọ ènìyàn. So ó ń ṣe alárinà láàrin ẹ̀mí rírí, ẹ̀mí àìrí, àti ènìyàn, àti irúnmọlẹ̀, àti òrìṣà. Èṣù ni alárinà láàrin wọn, tó fi jẹ́ wípé tí òrìṣà kan bá ń bínú, ohun tí wọ́n bá fẹ́ fún òrìṣà yẹn, èṣù ni wọ́n á fi rán. Èyí náà ló ń jẹ́ ká wo èṣù gẹ́gẹ́ bí divine messenger, tó yẹ pé bí ìránṣẹ́ ni, bí ìránṣẹ́ tó jẹ́ pé Olódùmarè gbé àkóso àti máa jíṣẹ́ fúnra Olódùmarè gangan ló fi síbẹ̀. tó yẹ pé tá bá rúbọ ní ìsìn, òun ló máa gbé ẹbọ lọ. Tá bá ṣe ìbọ kan, òun náà ni ó máa jẹ́ pé tó máa lọ gbé ẹbọ yẹn lọ fún ikọ̀ tí ó ní. Torí ẹ̀ tá bá wò nínú kíní oríkì èṣù, a rí pé ó ní ẹlẹ́gbára tí gbẹ́bọ ròkun, ẹlẹ́gbára tí gbẹ́bọ rọ̀ṣà, òun náà ló níbodè tí dènà ibi. tó tá bá rí ìdí nìyí tó fi jẹ́ pé ní ayé ìgbà wáṣẹ̀, kó tó di pé àwọn ẹ̀sìn àjèjì dé ilẹ̀ adúláwọ̀, tí a bá dé ìlú kọ̀ọ̀kan ní oríta, a ó rí ojúbọ èṣù níbẹ̀. Tá bá dé ẹnu ọ̀nà inú ilé, even ibi tí ò kí ń ṣe ilé àwọn babaláwo, a ó rí ojúbọ èṣù níbẹ̀.
a dẹ̀ mọ̀ pé tí àwọn ajogun ibi bá fẹ́ wọ ìlú a rí pé ibi ìloro ìlú ni wọ́n gbà wọlé. Ìloro ìlú tó fẹ́ gbà wọlé yìí àwọn ẹbọ tí a bá ti gbé sídìí èṣù níbẹ̀ tí ajogun àbí àwọn ẹ̀mí burúkú tí wọ́n bá ti ń bọ̀ tó bá ti débẹ̀ tán rí ẹbọ tí wọ́n bá jẹ wọn ò ní lè ṣe ìlú yẹn ní ìjàmbá, wọn ò ní lè ṣe ilé yẹn ní ìjàmbá nítorí pé Yorùbá bọ̀ wọ́n ní ikú ò ní jẹ eku ẹni kó jẹ ata ẹni kíkú ó tún pa ni. Àṣà Yorùbá TV, ètò tó gbàṣà Yorùbá lárugẹ. Àwa oníṣẹ̀ṣe ọmọ ìmọ̀lẹ̀ ni wá. Tá a bá sì ń wo ìwà tó ní kálukú ó máa wò àti tí ó máa jẹyọ ní ìdílé kọ̀ọ̀kan, a rí i pé ìwà tó ní ṣe pẹ̀lú ìmọ̀lẹ̀ tí wọ́n ti pàṣẹ rẹ̀ jáde ni. Kò sí bàbá wo bàbá wa Aláàfin Ọ̀yọ́ nísìn, bàbá wa Adéyẹmí, ikú bàbá yèyé, a rí wípé ìwà Ṣàngó ní ń bẹ ní ọwọ́ wọn. Kábíyèsí o, tá a bá ti rí bẹ́ẹ̀ a ti mọ̀ pé ní ìdílé kọ̀ọ̀kan ní tó bá jẹ́ òòṣà ìdílé yẹn àbí tó bá jẹ́ ìmọ̀lẹ̀ ìdílé yẹn lóòrèkóòrè ni wọ́n máa ń padà wá gẹ́gẹ́ bí èèyàn ẹlẹ́ran ara. So a rí pé náà ló fi jẹ́ wípé ní ìdílé kan ìfún tán bá tiẹ̀ ń ṣe òòṣà kan tán bá di pé wọ́n rò pé báyọ̀ wọ́n ti pa òrìṣà yẹn run, ìgbà tá a bá fi rí sáà a rí pé ẹlòmíì tún máa jáde láti inú ìdílé yẹn tó ṣe pé nǹkan tí baba ńlá wọn ti ń ṣe tẹ́lẹ̀ ni ó bẹ̀rẹ̀ sí í ṣe. Irú ìdílé tiwa nísìn ìdílé Eléṣù pọ́nbélé ni. Láti ìpìlẹ̀ baba ńlá tiwa wọ́n bí pẹ̀lú àṣọ lórí ni. Tí wọ́n bá dẹ̀ dé ibi tí a ti wá lónìí, ọba ibẹ̀ tó ń pè ní Onídẹ̀rẹ̀ of Dẹ̀rẹ̀ Ilé, gbogbo ọba tó bá jẹ níbẹ̀ wọ́n máa ń dá oṣù èṣù fún nítorí pé òòṣà ìdílé wa ni, tó sì jẹ́ pé ìran èṣù ni wá, tá a jẹ́ pé láti ìpìlẹ̀ wá, tó ṣe pé láti generation sí generation tó yẹ pé ìran èṣù ni wá, tó yẹ pé a lè trace ẹ̀ bá pé kò sí báyìí fẹ́ ní pé òkè a fẹ́ wo pé ìran wo ni àwọn eléyìí ti wá, á rí pé ìran ìdílé èṣù gangan ìní àtiwá ó sì máa ń jẹyọ tó jẹ́ pé àwọn tán tẹ̀ tún sọ pé àwọn lọ gba ẹ̀sìn míì gan tán bá lọ tán bá bọ̀ náà àtúnjọ ń bọ èṣù náà ni, àtúnjọ ń nawọ́ sí èṣù náà ni. Èyí ti fi hàn wípé inú ẹ̀jẹ̀ ni òòṣà bíbọ wà. Béèyàn bá tẹ̀ lóhùn ní ṣe àwọn nǹkan tí ó máa mú ṣe inú ẹ̀jẹ̀ rẹ̀ náà ni ó ti máa ṣẹlẹ̀. Iṣẹ́ rí ní lóòṣà sí òòṣà kò sí ìyàtọ̀ tí èèyàn fi ń mọ̀ ju wípé Ifá náà ni atọ́nà. Ìgbà tí tó bá yẹ pé ṣe rí ní ìdílé kọ̀ọ̀kan ẹni tí òrìṣà bá mú, ìbáà jẹ́ pé òrìṣà ìmọ̀lẹ̀ èṣù o, ìbáà jẹ́ ẹgbẹ́ o, ìbáà jẹ́ Ọya o, ìbáà jẹ́ Ṣàngó o, ìbáà jọba ló ayé o. Nígbà tí àwọn ìṣẹ̀lẹ̀ tí bá ń ṣẹlẹ̀, torí pé tó ń fa wàhálà ni pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà wàṣẹ̀ tó bá bí ọmọ wọn á ṣe ẹsẹ̀ ǹtáyé ẹ̀, ibẹ̀ náà ti mọ òòṣà tí ọmọ yẹn bá wá, ibẹ̀ wọ́n ti mọ iṣẹ́ tí ó ṣe, ibẹ̀ wọ́n ti mọ gbogbo ohun tí ó gbélé ayé gbèsè. Ṣùgbọ́n torí pé nísìn kò sírú nǹkan bẹ́ẹ̀ yẹn mọ́, èyí tó tún kù tá à ń rí náà ni pé kéèyàn lọ dáfá. Ìgbà tó bá dáfá ló ṣe mọ òòṣà tí ó jẹ́ òòṣà tí ń bẹ ní orí rẹ̀. Tọ́ntọ̀n bá tún wá jẹ́ pé tí ò tètè lọ dáfá náà, ìgbà táwọn ìṣẹ̀lẹ̀ kan bá ń ṣẹlẹ̀ sí i, òun náà ó rí i pé nǹkan ìsábà dánmọ́rán fún irú ẹni bẹ́ẹ̀. Nígbà tí nǹkan bá sì ti dánmọ́rán, wọ́n á bẹ̀rẹ̀ sí sọ pé òkè kó fi ẹsẹ̀ lílọ tọ ọ̀rọ̀ rẹ̀. Pàtàkì tó bá lọ irú èmi ìsìn kó tó di pé mo gbà láti padà wá sílé láti ìlú òyìnbó, inú chọ́ọ̀chì ni wọ́n ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ fún mi. Lẹ́gbọ́n á sọ pé nǹkan kan ń bẹ tán ṣe bọ̀, àwọn sọ fún wọn pé má gbà o torí wọn à ní fi o kúrò nínú ẹ̀sìn wọn. Ṣùgbọ́n bọ́n ní ọgbà bọ́n ní ọmọ gbà, àwọn náà ó rí torí pé inú terrestrial power, spiritual power, the spiritual realm, ojú kan náà ni gbogbo ẹ̀ wà. Bó jẹ́ mùsùlùmí o, bó jẹ́ kìrìsìtẹ́nì o, bó jẹ́ olórìṣà o, Olódùmarè yìí náà ló ní gbogbo ìkápá agbára. Ní tó ti ẹ̀ pọ̀ jù ni pé ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé
agbára òrìṣà ní ń bẹ nínú ayé wọn, ẹ̀bùn òrìṣà ní ń bẹ nínú ayé wọn bí ìmọ̀ àyà tó ṣe wípé àwọn wàá wò pé kí làwọn lè ṣe àti gbọ́ kìrìsìtẹ́nì ni mí, wọ́n lọ dá ṣọ́ọ̀ṣì lẹ̀. A rí i pé agbára yẹn ó sì tún máa farahàn níwọ̀n ìgbà tó jẹ́ pé tírú ẹni bẹ́ẹ̀ bá di discover ara ẹ̀ nítorí máa ń ṣe ni pé wọ́n lọ máa bọ nǹkan yẹn lẹ́yìn, ṣùgbọ́n tí wọ́n bá ti dé ta gbọ́ aláṣẹ gbọ́ olúgbòhùn lókù tí wọ́n máa lò tó sì jẹ́ pé yóò sì máa jẹ́ wọ́n gbà tó jẹ́ wípé òòṣà yẹn náà ni wọ́n ti pàṣẹ rẹ̀ wá. So n tó máa ń bí àwọn èèyàn ṣe máa ń mọ̀ jù ni pé inú kí wàhálà ṣẹlẹ̀ sí wọn kán bẹ̀rẹ̀ sí tọpinpin ìgbésí ayé wọn, wọ́n lọ ọ̀dọ̀ babaláwo, wọ́n lọ ọ̀dọ̀ oníṣègùn, wọ́n lọ ọ̀dọ̀ àfáà oníyanrìn, wọ́n lọ ọ̀dọ̀ àfáà ẹlẹ́ni olóríṣiríṣi àwọn adáhunṣe. Ibẹ̀ wọ́n ti sọ pé nǹkan kan ń bẹ nílé yín tó sì jẹ́ pé ìwọ ni nǹkan yìí ń rò. Tó bá sì ti ń rò, tó bá ti ń fún ní tó yẹ kó fún tó ń ṣe bó ṣe kó ṣe, gbogbo nǹkan ni á bẹ̀rẹ̀ sí bọ̀ sí yọ para sí ipò gẹ́gẹ́ bí ó ṣe yẹ kí ó wà. Bọ́tọ̀ bá sì kọ̀ tó tún kọtí ikún tó ìyàtúnyà náà ni yóò tún mọ́. Àṣà Yorùbá TV, ètò tó gbàṣà Yorùbá lárugẹ. Ẹ dá padà èṣù yàtọ̀ sí Sátánì. Kí n tó ṣàlàyé ẹ jẹ́ ká kọ́ béèrè àwọn ìbéèrè kan lọ́wọ́ ara wa. Inú Bíbélì ká gbà pé Bíbélì pé abstract, ká gbà pé Bíbélì pé ká wá béèrè question lọ́wọ́ ara wa. A ti mọ̀ wípé èṣù ó lo ìgbà pẹ̀lú àwọn ìmọ̀lẹ̀ yòókù ni, ó lo ìgbà pẹ̀lú Ọ̀rúnmìlà, ó lo ìgbà pẹ̀lú Ògún, ó lo ìgbà pẹ̀lú Ṣàngó, ó lo ìgbà pẹ̀lú Ọbàtálá. Èéṣe tó wá ṣe pé ó kó èṣù lárí inú Báíbù táàrò kó àwọn yòókù. Ká sá sọ pé ìwé ìtàn ní Báíbù, ó yẹ kó sá sọ ìtàn àwọn yòókù náà. Tó bá sọ tèṣù pé èṣù rí báyìí, èṣù rí bẹ́ẹ̀, èṣù rí báyìí, fine. Ó yẹ kó sọ bọ́rúnmìlà náà ṣe rí, ó yẹ kó sọ bí Ọbàtálá ṣe rí, ó yẹ kó sọ fún wa. Kò possible kó mú inú gbogbo irúnmọlẹ̀ tí Olódùmarè rán wá sílé ayé, kò ṣeé ṣe kó ṣe pé èṣù nìkan ni ó wà dáyọ láì ní sọ ìyókù. Ẹjẹ́ àti bẹ́ẹ̀ wò tá bá fẹ́ wá mọ wúlẹ̀wúlẹ̀ ní tí ó ṣẹlẹ̀. Bishop Ajayi Crowther ọmọ ọdún 11 ni wọ́n mú lẹ́rú. Ìgbà tí wọ́n mú lẹ́rú wọ́n ta àwọn mùsùlùmí ló ta Bishop Ajayi Crowther. Ọmọ ọdún 11 nígbà yẹn kò gbọ́n, kò tí ì gbọ́n bí irú ìsìn tó ṣe pé ọmọ ọdún 8 gan ti mọ nǹkan. Ẹ mọ̀ pé ńgbà àgbà tí àwa ń lọ léèwé èèyàn fẹ́ tó bí ọmọ ọdún 8 wọn lọ́wọ́ rí ò tí ì tètí, kò dàbí ìsìn tó ọmọ ọdún 4 ń lọ sí skul. So láyé ìgbà Bishop Ajayi Crowther ọmọ ọdún 11 ò tí ì mọ nǹkan kan, ń sì ń ṣeré kí ni. Múmú tí wọ́n mú wọ́n tà lẹ́rú. Àsìkò kan náà ni wọ́n dá òwò ẹrú dúró, tí wọ́n ṣòwò ẹrú mọ́ ni wọ́n dá padà sílẹ̀ Ṣàró, ilé olómìnira. Dídá padà tí wọ́n dá padà sílẹ̀ Ṣàró, ibẹ̀ ni wọ́n ti kọ́ ní kíkọ mímọ̀ àwọn òyìnbó missionary tí wọ́n mú. So ìgbà tí wọ́n kọ́ ní kíkọ mímọ̀, ó ní ẹni àkọ́kọ́ tó pọ́n mú padà wá sí ilẹ̀ Yorùbá tó kọ́ fi Yorùbá ṣe iṣẹ́ ìjíhìnrere inú Bíbélì. Òun ló túmọ̀ Bíbélì sí Yorùbá. A sì rí pé kò yani lẹ́nu torí ó ti rò pé bóyá àwọn ìran bàbá òun tán jó lóòṣà ni wọ́n ta òun. So ó wulẹ̀ ó gangan fúnra rẹ̀ ní inúnibíni sí àwọn olóòṣà. Ó sì ń wá bí òòṣà ó jẹ́ pé nǹkan tí ó parun pẹ̀lú iṣẹ́ tí àwọn tí wọ́n gbé sẹ́lẹ̀ lọ́wọ́ àwọn òyìnbó missionary ńgbà náà, àwọn amúnisìn. Ó ti gbà pé náà wọ́n mú lẹ́rú tán wọ́n tún dá padà náà pé kó tó wá máa tako nǹkan tí ìran bàbá rẹ̀ ń ṣe. Ìgbà tó dẹ̀ dé, ìgbà tó túmọ̀ Bíbélì, àwọn àṣìṣe pọ̀ tó ṣe nínú Bíbélì. Ẹ jẹ́ ká wo ìkan. Ìgbà tó dé Book of Numbers, gbogbo wa la mọ̀ pé tán pè ní Numbers ní Yorùbá òǹkà ní jẹ́ bẹ́ẹ̀, bọ̀ tó ní númérì. Kí ni jẹ́ númérì? Ṣé Yorùbá ní númérì? Ìgbà tí ò mọ̀ tí ó sọ, ẹ má gbàgbé pé wọ́n ti mú un lọ sóko ẹrú. Omi oko ẹrú ti ta sí lọ́pọlọ kán tó dá padà.
ó ní Númérì, ìgbà tó débi Jọ́ọ̀nù ó ní Jòhánù, ìgbà tó dé Jesus ó ní Jésù, ìgbà tó dé David ó ní Dáfídì. Bó ṣe ń túmọ̀ àwọn orúkọ nìyẹn. Ìgbà tó débi Satan ó ní Sátánì. Ṣùgbọ́n wọn àti rí nǹkan kan tán fẹ́ fi mú òòṣà lọ́wọ́ àwò pé òòṣà tó tiẹ̀ lágbára jù, nítorí sì fi sọ pé òòṣà tó lágbára jù torí pé kò sóòṣà tí ò lágbára, kálukú ní iṣẹ́ tí Olódùmarè fi rán ni. Ṣùgbọ́n Èṣù, bó bá pèrè lọ́lọ́bàtálá níwájú ilé rẹ̀ Èṣù wà ńbẹ̀, bó pèrè lọ́lọ́sùn níwájú ilé rẹ̀ Èṣù wà ńbẹ̀. Ó wá rí pé ìyẹn ló unite gbogbo olóòṣà papọ̀, pé ó ṣe wá jẹ́ pé gbogbo yín lẹ ní Èṣù. Yóò mi pé Èṣù yìí ní olórí gbogbo àwọn òòṣà yìí, tán bá ti lè destroy Èṣù àwọn ò rí ọ̀nà lọ. Ìdí nìyẹn ló á change. Ó dé Lucifer, ó pè ní Luciferi. Ìgbà tó pe Luciferi, tó pe Jòhánù, tó pe Jesus ní Jésù, ibo ló ti rí ebi ńgbà tó ní Èṣù, ó yẹ kó jẹ́ Èṣù sì náà kárí inú Bible. Bẹ́ẹ̀ ni ńgbà pé bó ṣe túmọ̀ gbogbo orúkọ nu. Jesus ó ní Jésù, Satan ó ní Sátánì, àbí kí ló túmọ̀ sí Èṣù? Ṣebí ńgbà tó ti rí Satan ó ti túmọ̀ sí Sátánì already. Ibo ló ti rí Èṣù? Ó gbé wọ ni, àgbélẹ̀rọ ni. The same translation tó fún, the same interpretation tó fún, òun náà ni àwọn mùsùlùmí náà lò ńgbà tí wọ́n fẹ́ túmọ̀ Kùránì sí Yorùbá. Ìdí nìyẹn a sì lè bú torí pé òun ṣe mí òun gbà mí ní ọ̀rọ̀ Bishop Ajayi Crowther. Òun ni ó. Àṣà Yorùbá TV, ètò tó gbàṣà Yorùbá lárugẹ. Wà torí tí ò bá sí Bishop Ajayi Crowther bóyá ọ̀pọ̀lọpọ̀ fá ìbá ti sọnù. Nítorí pé ó mú kíkọ kó wá iná ní so a máa tún náà mo fi sọ pé òun ṣe mí òun gbà mí ní ọ̀rọ̀ Bishop Ajayi Crowther. Ṣùgbọ́n tóun ṣeun àwọn ẹlẹ́sìn mùsùlùmí wọ́n ti gbé the same translation ní làwọn náà ń lò, gbogbo èèyàn náà ní ìsìn ni wọ́n ń lò káàkiri. Ṣùgbọ́n ní òní yìí a ti rí oríṣiríṣi ètò tó ń lọ láti jẹ́ kí àwọn èèyàn mọ̀ wípé Èṣù, tá bá wọnú odù Ifá nǹkan tó sọ, àìmọye odù Ifá tó sọ̀rọ̀ nípa Èṣù, a rí pé Èṣù jẹ́ aláàánú. Torí pé àwọn kan náà máa ń fi fẹ́ tó máa da ọ̀rọ̀ rúnú. Wọ́n ní pé Èṣù bèlèké òkú gbóná, olówó ẹyọ, ọ̀bẹ́lẹ́kún níbi ẹkún, ọmọ sunjẹ lẹ́kún lọ, ẹlẹ́kún sunkún láàróyè ń ṣẹ̀jẹ̀. Ìfẹ́ tó ní sí yàn, ṣé mọ̀ pé ó ní feeling nǹkan tó ń ṣẹlẹ̀ sí ẹni yẹn ju alára lọ. Wọ́n ní ọ̀bá ní mí níbi mí, ọmọ sùjó ní mí lọ, onímí ń sun mí, láàróyè ń sùn fún. Òun la sánà, òun la yẹ̀nà, òun lù gìrìgìrì tọ́nà ṣe. The same Èṣù náà ni òrìṣà tí pọnmọ ìlú Ìlájẹ, onípọnmọ ìlú Ìlọ́rọ̀. Òun lẹ́lẹ́gbẹ́ àti gbẹ́bọ ròkun. Òun ló ní bodè tí dènà ibi. Odùfá kan sọ ó ní akọ ẹmọ balẹ̀ ọ̀dà pérégédé adá fún èso ọ̀dàrà bàbá òmu tí ẹgbẹ̀fà yóò fẹ́ yinjú léegun lọ. Ó ní alégun lọ nígbà yìí ò wá léegun lọ, òtúrúpọ̀n sáà wá léegun lọ. Èṣù ẹyinjú ẹ̀ lásán báyìí ní fi ilé ogun lọ ńlẹ̀ Yorùbá. Tí èsì ìṣógun tó gun ewọlé ẹjẹ́ àti ibìkan wò ó kí ẹ̀sìn àjèjì tó dé. Wọ́n bá gbọ́ gẹ̀dẹ̀ lẹ́yìn tó fẹ́ràn ọ̀gẹ̀dẹ̀ adébẹ̀ àfowó bẹ́ẹ̀. Wọ́n bá gbé súlẹ̀ tó fẹ́ ra aṣọ adébẹ̀ àfowó bẹ́ẹ̀ láìmẹ́ tó ń tà láìmẹ́ nìyẹn. Ó mọ iye tí nǹkan yẹn worth. Exactly iye tó worth ni ó fi bẹ́ẹ̀. Ẹ tó dẹ̀ ní nǹkan yóò sì débẹ̀ yóò sì mú owó ẹ̀ yóò sì máa lọ. Tí pàkúté ọlọ́dẹ kan bá mú ẹran, ọlọ́dẹ mi á débẹ̀ yóò bá da ewé bò láti preserve ẹ̀. Ẹ gbìyànjú ẹ̀ ní ìsìn. Ẹ gbé ọ̀gẹ̀dẹ̀ títì ẹlẹ́fẹ́ ṣe àwọn ará bí ìtàn gbẹ́sìn kínní wá náà ní oko toró oníṣẹ̀ṣe òní dẹ́rú ẹ̀ wò. So Èṣù ó jẹ́ aláàánú, ó jẹ́ alágbára, ìbáni ṣẹ́gun. Èṣù ní sowó, Èṣù ní sọmọ, àyígbìn ọbẹ̀ ẹbọra nílé Kétu. A rí pé tá bá wò nínú oríkì Èṣù yìí
àwọn qualities ẹ̀, àwọn nǹkan tá a lè pè pé ó ń ṣe, àwọn duty, nǹkan tó ń ṣe àwọn èèyàn ni wípé téèyàn bá ṣe àìdá wọ́n á léṣù ni. Ok, Inspector General of Police nísìn tó bá ní ká lọ arrest ẹni tó kówó jẹ, wọ́n á ní ṣé wọ́n á ní ó ṣàìdá ni. The same iṣẹ́ tẹ̀sù ń ṣe f'Olódùmarè nìyẹn. Ẹ ń bá ṣe àìdá, èṣù lẹni tí ó mú ẹni yẹn to justice, òun ni ó mú wá fún sí ìwé ìdájọ́, òun ni ó mú wá tí ó fi ẹni yẹn jìyà. Torí èṣù máa ń lọ káàkiri ní ó máa wò wípé òkè ta ló tún kú o, ta ni ó rú, ta ni ò rú, ta ló ṣe bí, yóò dẹ̀ máa fún oníkálukú. Ẹni tó rú yóò san, yóò mẹ́bọ yẹn, ìwúre rẹ̀ tí àwọn kìnìún ẹlẹ́sìn mi ń pè ní àdúà, yóò gbé lọ. Bó o fowó, èṣù ni ó pè. Bó o fọ́mọ, èṣù ni ó pè. Bó o fàlàáfíà, èṣù ni ó pè. Bó o fẹ́ ṣẹ́gun, èṣù ni ó pè. Torí òun ní í ṣòwò, òun ní í sọmọ. Àṣà Yorùbá TV, ètò tó gbàṣà Yorùbá lárugẹ. Èṣù ni inú gbogbo irúmọlẹ̀ náà ni òṣòro láti bọ tá a bá fẹ́ fúnra wa ní wàhálà. Èṣù bíbọ ọbẹ̀ látòrí obì lásán, obì tọ́ntà ní wàsó 50 naira. Tó yẹ pé ńlá ní ta fẹ́ bọ èṣù, a lè fi bọ èṣù. Ta bá lépo pẹ̀lú ẹ̀, a lè fi kún. Ta bá lọ́tí pẹ̀lú ẹ̀, a lè fi kún. Ta bá látàrí pẹ̀lú ẹ̀, a lè fi kún. Orógbó ara ẹ̀ ni. Ta bá ní nǹkan abẹ̀mí bíi àkùkọ, a lè fi kún. Bówó wá bá ká òbúkọ, a lè bó ṣe màálù. Mo kọ́ àlejò mi kan ti ní bó ń fi màálù bọ èṣù láìmọye ìgbà. So bí ọba ṣe lágbára ni. Ìtàlẹ̀ sọ pé ẹ̀ tó bá fún ọ ní àgbà kiri irọ́ ní jẹ́ bẹ́ẹ̀. Irọ́ ní jẹ́ bẹ́ẹ̀, èṣù fúnni lọ́mọ kọ́ gbayẹ ẹni. Èṣù fúnni láya kọ́ gbọmọ ẹni. Ìtẹ̀sù bá fúnni, permanent ni. Àwọn ẹ̀mí àìrí, ẹ̀mí àjèjì. Torí ẹ bèrè lẹ́ẹ̀kan nípa ọ̀rọ̀ Sátánì àti èṣù. Tèṣù ni mo yanjú. Mi tí sọ̀rọ̀ nípa Sátánì. Sátánì jẹ́ ẹ̀mí àìrí láti ilẹ̀ míì tí ò ní ìtumọ̀ nílẹ̀ Yorùbá. Ẹ̀mí àìrí ni. Tó bá pa fẹ́ fi wé òòṣà nílẹ̀ Yorùbá, a fi wé òòṣà tá à ń pè ní elénìní. Kí sì lelénìní? Èmi àti yín lelénìní. Elénìní tí a bá ti ń ṣe ibi, a ti jẹ́ elénìní fẹ́ tá à ń ṣe ibi fún. So elénìní àwọn ajogun, àwọn ni tí a lè pè gẹ́gẹ́ bí tó jẹ́ Sátánì. So ní pápadà síbi bíbọ, so nǹkan tá a fi ń bọ èṣù ni àwọn tí mo dárúkọ. Kò sí tí a fi lè bọ èṣù lẹ́yìn àwọn nǹkan tó jẹ́ èèwọ̀ rẹ̀. Number 1, àdí. Àìfi àdí bọ èṣù, àìsí mú àdí lọ sí ìdí ẹ̀. Tí ó bá sì ṣe pọ́n bá dìídì dá ifá fún yàn, tán bá dákọ nǹkan tí èèyàn gbọ́dọ̀ fi bọ, nǹkan akọ la fi bọ èṣù. Tó bá fẹ́ bọ èṣù, àkùkọ, òbúkọ, tó bá jẹ́ màálù náà, a jẹ́ akọ, mọ́jẹ́ rin, a jẹ́ akọ. Ẹ sì má gbàgbé pé màálù tí à ń jẹ ní ìsìn ẹsẹ̀ màálù tí a o. Ẹlá ni ó kọ màálù ilẹ̀ Yorùbá. Bàbá dé Ògùn State ó wà níbẹ̀. Òun máa ń sanra, kìí ga tó màálù bíi ti àwọn ilẹ̀ tó ń kó wá láti òkè ọya lọ́hùn. So akọ rẹ̀ a máa ń fi bọ èṣù. So bó ṣe simple tó láti bọ èṣù nu. Ẹni tó jẹ́ eléṣù ò léèwọ̀ tí ó bá dóṣù. Bóyá ká sọ pé adóṣù èṣù, èèwọ̀ ni fún adóṣù èṣù láti fún adóṣù míì. Bí adóṣù Ṣàngó kò lè fẹ́. Èèwọ̀ general èèwọ̀ ni. Àwọn nǹkan kan wá ń bẹ tó wá jẹ́ àwọn general èèwọ̀. Ẹ tó jẹ́ adóṣù bí ẹni tó tẹ fá náà ni. Wọ́n ní kó túnra rẹ tẹ̀, kó túnra rẹ tẹ̀. Àtẹ̀họ́ ní fá, kó túnra rẹ tẹ̀. Kéèyàn túnra rẹ tẹ̀ ẹni wípé ìwọ tí wọ́n tẹ̀ ní fá àbí ìwọ tó dóṣù, ọmọ wẹ̀, ọwọ́ adódò, oródò tó kún.
ọwọ́ à ń wò pé ṣe bí mo ti tẹfá ebi wọn ti dóṣù èṣù fún mi ọwọ́ abọ́nú ẹ̀ táàkì báyìí lọ́rọ̀ rẹ. ọmọ gígùn ọwọ́ nítorí pé wọ́n ti tì ọ́ ń fá onítorí pé o ti dóṣù èèwọ̀ ni fún ọ má lọ gungi tó o bá rí bọ́ tó o kú ìwọ ló ní wàhálà. nítorí pé àtẹfá nítorí pé adóṣù èṣù àbá adóṣù òsàmíì àbí arárí òsà àbá tí wàá ṣe nǹkan kan àbá wàá rúbọ kan àbá wàá ṣe nǹkan tó jẹ mọ́ any spiritual activity àwa ní èmi ni mo tó báyìí èmi ni mo kàǹkà báyìí àìsọ bẹ́ẹ̀ àìrí àwọn ìyá àgbààgbà àìrí wọn fín àìrí àfààfin àìrí babaláwo fín ó ṣe pàtàkì àìróló ṣàfihàn èèwọ̀ ni àwọn táìrí fín ẹni tó jù ní lọ ọ̀gá ẹni ń bẹ́nu wọn àìrí wọn fín èèwọ̀ ni fún adóṣù. yàtọ̀ sí tó bá jẹ́ pé odù tó bá bíyàn òòṣà tó bá bí ọ ńgbà tán dóṣù fún ọ tí wọ́n ti kà jáde nínú òòṣà yẹn pé nǹkan báyìí ní èèwọ̀ rẹ àwọn tó jẹ́ general nu iṣẹ́ tó mọ̀ mọ́ kówó lé lórí sógúndogójì má lọ ṣe má rò pé ibán lèṣù máa ń ṣòwò ni àwa lọ ta bàbá àjẹ̀bú sọ́rí kèsì ni o. so àwọn nǹkan wọ̀nyí yìí á rí i pé ẹ̀kọ́ ń bẹ nínú òòṣà ẹ̀kọ́ ń bẹ nínú Ifá ẹ̀kọ́ ń bẹ nínú ìṣẹ̀ṣe ó kù sí àwa tí à ń ṣe lọ́wọ́ àbí àwọn tá a fẹ́ darapọ̀ mọ́ ẹ̀sìn yìí láti máa ṣe gẹ́gẹ́ bí ìlànà àwọn nǹkan wọ̀nyí ṣe ti wà nílẹ̀. Àṣà Yorùbá TV ètò tó gbàṣà Yorùbá lárugẹ. àwọn tí wọ́n ń ṣe olórí lé wa lórí ẹ jẹ́ kí wọ́n rántí pé Olódùmarè ń wò wọ́n kí wọ́n sì gbìyànjú láti máa ṣe déédéé láàrin gbogbo ẹlẹ́sìn pátápátá kán má gbé ẹ̀sìn kan lé kan lórí. nígbà wáṣẹ̀ tìlú bá ń dàrú kábíyèsí ó pe babaláwo kábíyèsí ó pa àwọn oníṣègùn kábíyèsí ó pe ẹni tó bá jẹ́ abọrẹ̀ ìlú wọn á dáfá tán bá ti dáfá wọn á rúbọ wọn rúbọ tán ẹbọ fín ẹbọ dà ìlú á tòrò. kí ló dé tán ìjọba wa ò lè ṣe báyìí ìmọ̀ràn là ń gbà wọ́n. ẹ jẹ́ kí àwọn ìjọba wa náà kí wọ́n yálò nínú nǹkan tí àwọn baba ńlá wa fi ń tò ìlú tìlú fi ń rójú tìlú fi ń túbà tìlú ń túṣẹ́. àwa tí a jẹ́ oníkúlùkù náà ìwọ tó ṣe pé ilé ọlọ́ya náà ti bí ọ ìwọ tó ṣe pé ẹlẹ́gbẹ́ ni ọ wọ́n wá ní kán lọ yọ kúrò nú ẹgbẹ́ ọmọ para rẹ ẹnìkan ò lè pẹgbẹ́ o wọn lè yọ kúrò ń bẹ́ o torí ṣẹ̀dá rẹ ni. inú òòṣà tí a ti bí ọ inú ìdílé tí o ti wá kò sí inú ẹ̀jẹ̀ rẹ ló wà àfi tẹ́jẹ̀ bá tán lára rẹ ló kù. ìmọ̀ràn mi ni wípé ẹ jẹ́ ká padà sí ibi ìpìlẹ̀ ẹ jẹ́ ká padà sí orísun ẹ jẹ́ ká padà sí ibi tí gbogbo ẹ ti dàrú ibi tó ti dàrú níbi a ti gba ẹ̀sìn àjèjì. mi ò lẹ́sìn kan ò dá o mi ò níkan ló dá o ṣùgbọ́n ẹ jẹ́ ká padà sí ìdílé wa ní tí à ń ṣe níbẹ̀ ẹ jẹ́ kí a lọ ṣe níwọ̀n bá tá a bá ti ṣe ẹ jẹ́ ká wá wo ìyàtọ̀ rẹ̀ tá a bá sátéyàn bá ṣòwò kan tí ó bá pé èyí ó tún gbìyànjú mi. ìwọ ọlọ́ya ìwọ tó ṣe pé ẹlẹ́gbẹ́ ni ọ́ mọ́jì á yọ ọ́ torí wọn ò wulẹ̀ lérí ọyọ tán bá ní wọ́n bọ̀ pọkọ ọ̀run rẹ ẹ̀mí ni wọ́n lérí pa àwọn tó ń sọ pé wọ́n bọ̀ pa tán náà yọ ọ́ kó ń bẹ hàn gán mọ̀ pé kíní ò ṣeé ṣe hàn gán mọ̀ pé ẹ̀mí yìí kò ṣeé pa. ẹ jẹ́ ká gbìyànjú ká padà sí ibi ìpìlẹ̀ wa ntí ọ̀bà yé wa ká lọ bí wọ́n ti bí wa àwọn àgbààgbà tó bá kù ń bẹ́ẹ̀ ká béèrè lọ́wọ́ wọn èwo ni wọ́n ń ṣe nídìílé wa káyé lè rójú káyé lè tùbà káyé lè tùṣẹ́. Àṣà Yorùbá TV ètò tó gbàṣà Yorùbá lárugẹ.